ẹ̀yin tèmi ẹ má bínú pé jáláwo tà lábá yín kó wá ojú móhùnmáwòrán yín lénìí, ẹ má bínú. Yes, thank you for watching me. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní alhamdulillahi rabbil alamin. Bẹ́ẹ̀ kí n tó sọ̀rọ̀ nípa ẹ̀, mo fẹ́ kẹ́ ẹ wo fídíò arábìnrin yìí náà. Mo fẹ́ kẹ́ ẹ wò ó ṣe dandan kẹ́ ẹ keep viewing. Mo fẹ́ sọ one or two things lé mistake táwọn èèyàn ṣe, mo fẹ́ sọ lé dẹ̀ máa wá sọ̀rọ̀ nípa bèrèzí àti mo kó dání. Ṣé ti gbọ́? Ok, ẹ wo fídíò yẹn sìn. láì mọ̀ pé ìtẹ́mi náà mo ń fi àsìkò yẹn pé gbogbo abiyamọ tòótọ́ ní Nàìjíríà àti gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ tó bá ní ọmọbìnrin ẹ bá wa sọ fún wọn Adélébọ̀ Omidan ọlọ́mọge ọ̀ṣọ́rọ́ kọjọ kọ́ máa lọ dọ́gbù fòmù mọ́ o. Àwọn olóògùn owó wọ́n ti ń ṣe ájò sínú dọ́gbù fòmù débi wípé tí ọ̀pọ̀lọpọ̀ bá wọ̀ ọyàn á máa yún wọn láti bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kánsà. Wọ́n á ní kánsà ó di kán máa gé ọyàn, tẹ bá débi wọ́n á ní kánsà òdì breast, tẹ bá débi wọ́n á ní kánsà òdì. Mo rí kinní yìí lórí WhatsApp ní ọ̀nà ọ̀sẹ̀ méjì síra tí àwọn kan ṣòbúrà bá àmọ́ mo nírọ́ ló ń pa pé èké ni wọ́n. Bra yìí ní April ni mo ra bra yìí o, àmọ́ nígbà tí mo fẹ́ rà ní Ògùnpa ní Randa mo fọwọ́ tẹ̀ torí dọ́gbù fòlè mi náà máa ń lo, mo rí kókó ń bẹ̀, mo tún lọ bòmíì mo tún ṣẹ̀kẹ̀ kókó wà bẹ́ẹ̀ mo lọ bí mẹ́ta wọ́n ní bọ́ ṣe ń ṣe é sí nìyẹn. Àmọ́ nígbà tí mo wá rí kinní lórí WhatsApp tí àwọn èèyàn gé tómi burúkú dànù ẹ̀ tó nìkan tó ń fa kánsà nìyẹn, mo wá lọ mú tọ̀dọ̀ mi lánàá pé kèmi náà yẹ̀ wò bí mo ṣe bá tó nìyẹn tú, kódà ó tú sí mi lọ́wọ́. Ọwọ́ tó tú sí láàrin ìṣẹ́jú márùn-ún ọwọ́ náà fẹ́ bẹ̀rẹ̀ sí wú. Mo sáré lọ wó oògùn àpòró ni mo kọ́kọ́ fi iyọ̀ àtomi gbóná fọ̀, mo fògùn àpòró fọ̀. Ó ní mo fẹ́ fi ọmọ Nàìjíríà yìí kí ẹ jọ̀ọ́ àní sunkún ara wa o, kí Ọlọ́run kó ṣaláàbò kó dẹ̀ ṣàánú wa. Ṣé tí ń rómi, ṣé tí ń rí omi tó ń tún bẹ̀, omi yẹn ló ń tù yìí o, omi yìí ló ń tù yìí o. Ẹ jọ̀ọ́ ẹ sọ fáwọn ọmọ yín kó má lo bra double foam mọ́. Àwọn olóògùn owó ọ̀nà tó tún gbà nìyẹn o láti fẹ́ pa àwọn ènìyàn. Omi yìí ló tù yìí torí pé ó tú sí mi lọ́wọ́ lánàá ni jẹ́ lè fọwọ́ gbé. Ọ̀rá tó ń fi sí nìyí, ọ̀rá náà rèé, ọ̀rá náà rèé o, ọ̀rá náà rèé o, ọ̀rá tó ń fi sí rèé o, ibẹ̀ lómi ẹ̀ tutù síta o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún gbogbo èèyàn, ẹ bá wa pàṣẹ ẹ̀, ẹ bá wa pàṣẹ ẹ̀ o. Ẹni tó bá ti ń lo bra lọ léraléra ìgbà tó ní ìbá ti ń bẹ́ sínú ẹ̀ ọ̀pá ọyàn á bẹ̀rẹ̀ sí yún. Tọ́yàn bá ti yún kòkòrò kánsà ti dé. Orí WhatsApp lèmi náà ti rí, mo dẹ̀ rí pé mi náà ra ọ̀kan ní April, mo rí pé ó ní kókó nú, mo bá ní kí n gbé tèmi náà wò lánàá ni mo bá o. Òun rẹ̀ o, ẹ jẹ́ sọ fún gbogbo ọmọ yín ọmọdé tó bá ti ń lo bra kọ́ padà sí single, kọ́ padà sí lẹ́ẹ̀mejì ní òkè ṣe tó kún bọ́ o. Bó ṣe ìwà yìí ní Ògùnpa Randa ni mo ti rà ní April 1200, kì í ṣe tó kún bọ́ o. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ o, àní dààmú o. Ẹ jẹ́ bá wa sọ o. Bàbá mi ẹ̀sẹ̀ sọ máa ní tí bá ti ra bra pé kí n máa yẹ̀ wò pé kí n mú kéèdì kí n. Nǹkan tá a rí bẹ̀rẹ̀ o, inú ẹ̀ lọ ṣe omi yẹn sí. Tó bá ti pẹ́ tẹ́ni yẹn ti ń lò, omi yẹn á bẹ̀ sí yún lọ́yàn. Àná tó bọ́ sí mi lọ́wọ́, ọwọ́ mi bẹ̀ sí fẹ́ wú ni. Mo lọ mú omi iyọ̀ àtomi gbóná mo fi fọ̀. Mo wá fi oògùn àpòró ni mo fi sí lọ́wọ́ náà fi padà. Àní sọmọ ni o, àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ̀yin tèmi, welcome back. Ṣé ẹ rí over sabi ó ń dààmú àwọn èèyàn míì. Àwọn míì wọ́n ti kàwé, wọ́n wá ka ẹ̀yìn ìwé mọ̀. Tíyàn bá kàwé tó bá ka ẹ̀yìn ìwé, ó ti ń bọ́ sí mental problem. Ẹ má fi nùwà mọ̀ jẹ. Ẹ farabalẹ̀ o, ẹ má fi nùwà mọ̀ jẹ. Gbogbo ẹni tó bá sọ wípé ọ̀rọ̀ tárábìnrin yẹn sọ lórí fídíò yìí pé it's not like that. Èèyàn náà kó examine orí ẹ̀. But ibi tí mi ti accept nǹkan tó sọ in total òun ni pé àwọn olóògùn owó rárá. Ibi tí ó yé àwọn ọmọ làwọn sọ yẹn. You understand? Ibi tó yé àwọn ọmọ làwọn sọ yẹn. It has nothing to do pẹ̀lú àwọn tó ń ṣògùn owó. Mi ò ní àwọn tó ń ṣògùn owó sí o tí wọ́n ń deceive ara wọn, mi ní kò sí o. You understand?
but pé ẹ bá omi nínú bèrèzíà ẹ̀yin ti tèmi kò kí ń ṣe nǹkan tó dáa kò kí ń ṣe ẹ má ṣì mí gbọ́ ẹ ní sùúrù àwọn tí mo ní wọ́n kàwé wọ́n ti wá ka ẹ̀yìn ìwé wọ́n wá become something tí mi understand ó yẹ kẹ́ ẹ lè béèrè lọ́wọ́ ara yín ẹni silicon you said it is silicon in the comment most of you say it is silicon ẹ̀yin lẹ kàwé lẹ ka ẹ̀yìn ìwé mọ́ tẹ́ bá sọ wípé silicon why is the silicon coming in form of water why is the silicon coming in form of water kí ni use the silicon ṣebí kó fi preserve ẹ ní àbí kó fi keep ẹ in shape ṣé liquid conform ló yẹ kó wá ask yourself ṣebí a máa ń rí preservative báyìí a máa ń rí nínú bàtà is it liquid a máa ń rí nínú báàgì is it liquid a máa ń rí nínú àwọn supplements ṣé liquid ni ẹ̀yin tẹ́ kàwé tẹ́ tún kẹ̀yìn ìwé okay ṣé cancer ṣé kò wá rampant ni ṣé cancer is it not thing of concern for you ìwọ kangan tó ti kẹ̀yìn ìwé ó ní you been using such brazier over a year now ó ní kò sí kankan tó ṣe ẹ́ ṣé o feel pé immediately nìkan máa ṣe ẹ́ ni gbogbo àwọn tó ní breast cancer you feel pé immediately ni problem yẹn bẹ̀rẹ̀ ni ìwọ tí ìlera rẹ ò jọ lójú orí kinní kan ní bíi báàgì nínú brazier rẹ wọ́n rán nínú àárín ó wá ní it is not thing of concern èèyàn kan wá mú jáde fún ẹ ó open ẹ ó wá bá omi nínú ẹ kí ni omi yẹn ṣe nínú ẹ that is to say tó bá pẹ́ omi yẹn máa fọ́ náà ni ṣé ìgbà tó bá fọ́ omi contaminated water or liquid that we don't know ìwọ tó ra brazier ó tiẹ̀ mọ́rú omi tó wà ń bẹ̀ ò mọ́rú liquid tó wà ń bẹ̀ ó fọ́ sínú brazier ẹ̀ ọmú rẹ̀ wá mí sínú ẹ̀ ọmú ẹ̀ wá mí sínú ẹ̀ ẹ wá sọ wípé irú yẹn ò lè form cancer the woman kò argue ẹ̀ dáadáa ni kò yẹ kó sọ pé àwọn olóògùn owó ibi tó yóò yé obìnrin yẹn mọ́ òun ló sọ yẹn ó yẹ kó sọ wípé cancer náà ni or any skin disease do you understand ìwọ tó kàwé tó kẹ̀yìn ìwé ó yẹ kó béèrè lọ́wọ́ ara rẹ pé ṣé bíbèrè zíà lélẹ̀ ṣé bíbèrè zíà ni kí ló wà kò sí fóòmù nínú ilé kò sí kankan bíi preservative bag kan bẹ́ẹ̀ talk less of liquid water tó kọ sí yín ní nonsense tó bá jẹ́ wípé brazier yẹn sìn ṣóyé yín nínú pákẹ́ẹ̀tì tí wọ́n fi sí òun ni wọ́n fi preservative sí like all these normal preservative tá a mọ̀ tí ó jẹ́ pé ó dẹ̀ já báàgì yẹn ó dẹ̀ yọ brazier yẹn ó sọ preservative yẹn nù bí ti báàgì àbí shoe àbí supplement it is understandable but nínú brazier and you think it's nothing of concern nínú brazier ṣé bí brazier láti wọ̀nyí láti jọ tí ò sí kinní kankan preservative ń bẹ̀ tí ò dẹ̀ lose shape ok a bá sọ pé òkè eléyìí ò ní fóòmù ni ok èyí tó wá ní fóòmù kọ́ tó ní fóòmù ó ní fóòmù lélẹ̀ mo ti feel it there is nothing like anything to preserve it inside kí ni wọ́n preserve by the way the use of the preservation most of this you see in a bag tó rí nínú bag tó rí nínú shoe tó rí nínú supplement ó ń preserve ẹ̀ títí tí wọ́n tó máa rà á tó máa fi get ẹ̀ òní tó bá dẹ̀ ti get ẹ̀ it is left for you to throw that in away that preservative you are not using it throw it away because already o ti ṣí ọlá pé wọ́n sílé ẹ̀ pọ̀ mo ò ní fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí either supplement yẹn or maybe bag or maybe shoe mo ò ní fẹ́ kó lose shape kó tó di pé dé ọ̀dọ̀ the person that bought it ṣó yẹ yín o ní wọ́n fi preserve and once you already bought it tó ti open ẹ̀ atẹ́gùn ti fẹ́ sí kò ní di gbogbo yẹn so kí ni wọ́n preserve nínú brazier tó jẹ́ pé you will use and throw away take care of your health má jẹ́ kí over sàbísàbí kó pa ẹ́ and nítorí pé breast cancer dẹ̀ ti ń pọ̀ it is a thing of concern for the women so anything tá a bá bá nu brazier wa ẹ dákun ẹ sọnù àbí kẹ́ ẹ sọ brazier yẹn nù ẹ̀yin tí tèmi ẹ sọ fáwọn ìyàwó yín lé ẹ̀yin ìyàwó ẹ sọ fáwọn ọmọ yín àti sísá yín tẹ́ bá ti fẹ́ ra brazier ẹ fọwọ́ ọrùn jẹ ẹrún mi ní kẹ́ ẹ jẹ́ o sorry ẹ fọwọ́ ọrùn ni mo mean ẹ fọwọ́ ọrùn gbùjùgbùjù ẹ wò ó bóyá wọ́n fi nọ́ọ̀sẹ̀sì sí tẹ́ bá ti fi nọ́ọ̀sẹ̀sì sí ẹ mọ̀ rà ẹ sọ fáwọn ìyàwó yín náà kí wọ́n lọ check èyí tó wà nínú ilé wọn tẹ́ bá ti rí kinní kan tí wọ́n dì sínú ẹ sọ brazier yẹn nù irú èyí tóbìnrin yẹn ṣe nu fídíò yìí sìn tí omi yẹn jáde imagine the brazier tó fẹ́ lò ó dẹ̀ rí kinní kan bí omi is it not something to be concerned about your breast abba ọlọ́run má jẹ́ kí yẹn kú pa ìmọ̀dí
So tẹ bá ní brazil alẹ́ ẹ lọ wò èyí tó bá ti ní kókó tó bá ti ní anything tí wọ́n rán sínú ẹ̀ ẹ sọnù kò sí náà tẹ bá ti wọ̀ ọlọ́ọ̀yọ́ àyíǹde àṣetánì ẹ̀ ní rí wàhálà breast cancer ṣó yẹ yín ẹ̀ ní rí wàhálà à ń já yín sí ni ṣé ẹ rí gbogbo àwọn pharmaceutical company tí wọ́n fẹ́ mọ̀ ta ògùn orí burúkú wọn ó lè jẹ́ this is one of the way it has nothing to do with àwọn tó ń ṣògùn èmi ò support àwọn tó ń ṣògùn owó but àwọn tó ń ṣògùn owó this is not their way so yẹ yín àwọn pharmaceutical company ó ní ká caution ara wa pé ó lè jẹ́ one of their ways imagine kíkí níyẹn tú sínú bèrèzíà kó tú sínú bèrèzíà omi yẹn kàn tú sínú bèrèzíà ìgbà tó bá fọ́ ó máa já sínú bèrèzíà yẹn báwo ni kíní ò ṣe ní mí sí ẹ lára láti bí orí ọyàn rẹ take care of yourself ẹ má jẹ́ kí too much of ìwé òdì tẹ̀ ń kà kó yí sí yín lọ́pọlọ just imagine báwo ló ṣe máa rí nǹkan nínú ẹ̀ tó wà less concern please be concerned about your health many people ti kúkú cancer yìí many people sì wà lórí pé wọ́n battle pẹ̀lú ẹ̀ do you understand báwo ni kọ́kọ́ wá bèèrè láwọn ara rẹ̀ kọ́mọ́ báwo ni cancer yẹn ṣe wọlé wá báwo ló ṣe wọlé wá ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ if you like má gba teaching yìí sọ pé it is silicone my foot you understand